ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọ́mọ inú yẹn gangan ó lè ta ni kóró ni wọnú egungun ni. Ìwọ ti jẹ dùnkẹ́ àyà kéké beje lónìí o. Gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kórí ó mọ̀ fọ́n wọn. Wọ́rọ́wọ́. Wá mi ṣe ẹni tó lè máa dẹ́rù kúbà nítorí pé ikú kì í pẹ́ta lójú wọn. Wọ́n mi dáadáa o lè dẹ́rù kúbà mi. Ká ní pọ́n bá mọ̀ ni irú ìgbésẹ̀ tó gbé yìí kò ní gbé e. Má jẹ tán àti jẹ lọ. Ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú mú tó tí kò gbúdọ̀ já. Ó mọ̀pọ̀ rẹ ni. Ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí? Àṣà wa ní nílẹ̀ yìí o. Àṣà wa ní. Àjọrin àmúrí olówó. Ìyá ọdún ní lọ́jọ́ mo rí jẹ́ o. Látọ̀dọ̀ rẹ wá. Ọní lọ́jọ́ mo rí mo. Látọ̀dọ̀ rẹ bọ̀. Ọlọ́run mi o. Wọ́n ní máa sìn títí ayé mi. Àmì o. Baraka. Ṣé mama parọ́? Èèyàn lè mú ẹmu yìí kánù númọ̀ lọ rè kiri wá fún. AFIN ni ó ṣe ń lóore tó pọ̀ lónìí. Ẹ mọ iye ẹmu ẹ ti mú kọ́tọ́ ìgbìn ẹ tún ti gbé kejì sílẹ̀ ìgbìn. Ohun tẹ́ ẹ fi mú gbogbo ẹ̀ yìí mo mọ̀ pé náà ló ń jẹ́ kí gbogbo ẹ̀ lọ ìgbìn nílẹ̀. Ó ti fún wa ń tiwa náà. Ẹ gbọ́n ọjọ́ kan máa sọ pé ẹni máa kan lè dé sí ẹni sí lẹ́nu. Ibi àgèmáwá kọ́ yẹn àgèmáwá bi ó dájú mọ́ bẹ́ẹ̀ àgèmáwá ìyá mi ṣe wá. Ó ti bu tèmi fún mi wo AFIN ni ẹjẹ àsọkò ibo ló ti rí ẹran tútù yìí náà. ilé àkàyè ọlọ́run ọ̀rọ̀ tí ìyàwó sọ yìí ọ̀rọ̀ àkáyìí ni ẹ wò lóòótọ́ mo fẹ́ràn àtẹnujẹ àmọ́ ohun tí ìyàwó wí ó tó kíyèsí AFIN jọ̀mọ́ mi tó fẹ́ràn yìí níbo ló ti wá gan-an. ẹ ṣe rí ẹ̀ka ti bi ìṣàmọ́ kíyèsí ogun táyìjọ́ àti ń wà báyìí lè kó mọ̀ wípé AFIN ni ó láwùn ju ẹ̀yìn síbí lọ ká máa fi búrẹ́dì báyìí kó máa dànù tán ká máa fi búrẹ́dì báyìí kó máa dànù tán sẹ́yìn síbí ń fún yàn lé nǹkan ń bá mú kó bá fi fún wa lẹ́mú lé ẹran yìí kò rẹ mú kò ṣe kàn kò fún wa lówó rí èrè mú rí
wọ́n fún alẹ́ ràn àná wàá lànà bí ìparí ẹṣin àjẹkàmù ẹ̀ka fúnra o bí tó ti rẹ́ràn. ibo ló ti rẹ́ràn. kò ní nǹkan náà ayọ̀ afẹ́ni ń bò lẹ́ràn ẹ̀ ti wá tó ránkì ẹran jẹ bí igun nìyẹn. ibo lẹ́ràn ti wá. My dear fellas, sọ ìta gbọ́ o. My indefatigable people. Odi. Well, if you all want me to disclose the source original of this beef, then you all have to, enter into a covenant with me. You need to enter into a covenant with me, the three of you. Look, calm down. Tí mo sọ ni wípé tí ẹ bá lè búra fún mi, màá ṣàlàyé bí ọ̀rọ̀ ẹran ṣe. Wọ́n rẹ̀ wá. Sórí ara bíbú ń lọ́rọ̀rùn jù. Òpin ẹ̀ ká mọ bó ti rẹ́ran bá tún dijọ́ mi. Irú rẹ̀ bá tún ti fẹ́ wá. Á tún fọ́ láti rí. Exactly. Ó dáa, ìgbà ṣe báyìí. Ṣé ẹ rí lórúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí? Lórúkọ ìdílé wa, àtọmọya ti bí, àti akọ ìbí, àti ẹwà rẹ̀. Àbúrà pé kó o bá lè ṣàlàyé bí o ti rí ẹran yìí o. Àní ṣá máa ṣe fẹ́ mú. Ẹnìkan kò ní gbọ́. Ẹnìkan kò ní gbọ́. You all agree? Bẹ́ẹ̀ni, ó di nǹkan tó bá dé. Mama, ẹ̀yin náà agree? Ẹ̀mí mo wà ń bí. Yeah. Come together. Put your heads together. Let me tell you. Sherry, hemos stupendous ignoramus. I mean, ode, didirin, òpònú, kóṣe, akin dani, ọ̀dẹ̀ ńlá tó ń jẹ́ Ògúnjìmí ló ẹmọ torí àìsàn tó ń ṣe Adéwùmí ọmọ Baálẹ̀ èèyàn tó yẹ pé ó ní kidney failure, kidney problem. So ẹ kàn wá donor kàn ṣe kidney transplant fún ká ẹ̀dẹ̀ yá ẹ mọ nǹkan náà lọ ń ṣe wọn lọ ra ẹran live goat ẹ mọ ìtàn ta live goat wọn lọ rì mọ́lẹ̀ wọn bẹ́rẹ̀ ẹ̀ wọn làwọn ṣe ètùtù kára ẹ̀ lè yá èmi náà feel pé láì pé wọn ní ìdẹ́ran so mo dẹ̀ mú àfikún mo dẹ̀ proceed lọ síbẹ̀ ṣe sùúrù mẹ́ mo dẹ̀ lọ wú ẹran a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sí ẹran jẹ ńlẹ̀ wa láti jẹta oríṣiríṣi ọbẹ̀ mẹ́ta la ṣe àṣe ilá lásèpọ̀ àṣe ẹ̀fọ́ rírò a dẹ̀ ṣe ọbẹ̀ ẹran àṣe. àtẹnujẹ padà pa mí ṣe fàájì. ẹ̀yin àfínní ṣé pé ẹran àyà lọ àrùn gbè èyí tí wọ́n fi ṣe ètùtù kàrẹ́ nìkan lè yà lọ wú lọ dín mọ́ ayé. life goat àfínní life goat. ilé ìkó dáa ó dẹ̀ ń fún wa líwọ̀ jẹ. wo mi ò fẹ́ ẹran mọ́ tó bá ṣe tó wá gbé ẹrun ẹ̀ mi ò fẹ́ ẹran mọ́ ẹ palẹ̀ mọ́ a ní ẹ palẹ̀ mọ́ ìrẹ̀lẹ̀ wa kú síbí ẹ̀rọ. ẹ ṣe sùn kó mo bá bẹ́ẹ̀ yìí kò jẹ náà. mi ò ì jẹ. ẹni àbátá ti jẹ ẹ tó lọ ẹni bá mọ ohun bó jẹ kí máa bí gbogbo rẹ̀ dánú torí ọgbọ́n ẹ. ẹ lọ bí lẹ́yìn. àtẹnujẹ yìí alàgbà. ìyàwó ẹgbẹ́ náà. look. ìyàwó ẹgbẹ́ náà. ẹ ní sùúrù ẹ ní sùúrù ìyá àdùnní ẹ jókòó náà. mi ò lè wá adé má kú bí ẹ lọ kú sí ẹ jókòó náà ẹ jókòó àwọn ọmọkùnrin máa kó bá mi àfihàn máa kó bá wa. calm down ṣé ti rí ṣé ẹ̀yin ti rí tí wọ́n ti orí fọyàn tọ́lọ́ ń lo oògùn olóró fún ni ṣé bí àti jẹta làwa ti ń si ẹran jẹ líle wa ṣé bí èèyàn tó wá máa kú láti jẹta yẹn kó ti kú náà logically speaking kò sí tó lè ṣe yín ẹ̀fọ́ kan balẹ̀. omi àfínní mo gbọ́ tí wọ́n máa ń wí pé ọ̀gbẹ̀rì kọ́gbẹ̀rì ọ̀gbẹ̀rì kọ́gbẹ̀rì ọ̀gbẹ̀rì kọ́gbẹ̀rì ọ̀gbẹ̀rì kọ́gbẹ̀rì kí ló ṣe báyìí. ẹ òbí ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́run ẹnìkan tí ẹ̀mí bá yàn kó bá mi lọ sí family house wa kó lọ sọ fún wọn pé látara àfihàn mo ti jẹ́wọ́ o pé àwa ìṣe mọ́ o ewu kò dọjọ́ àrùn kò dóṣù gbogbo bí mo fọ́ tì sí kọ́mọ èkó parẹ́ o mo ti jẹ́wọ́ látọ̀dọ̀ àfihàn o. kò lè bọ́ọ̀sì ẹ lára àfínní kò lè bọ́ọ̀sì ó ẹ ti lára pàpà bọ́ọ̀sì àfínní ẹran àjà lọ àrùn gbè. ọ̀gbẹ̀rì kọ́gbẹ̀rì ọ̀gbẹ̀rì kọ́gbẹ̀rì ọ̀gbẹ̀rì kọ́gbẹ̀rì ọ̀gbẹ̀rì àwọn ò lè lọ sẹ́ẹ̀ kò lè lọ. ọ̀gbẹ̀rì kọ́gbẹ̀rì ìlú àbójú ìdánmọ́lẹ̀ yóò yá dèrò ìgbà. kò lè lọ kò sí adùn kò ẹbọ o. ṣe ọwọ́ àpapà lọ ní àwọn ò lọ sí. àwọn ò lọ.
Enough of discrimination. I just want to call you kí n bá ṣe bá kí n bá kú máa máa bẹ́ẹ̀ hùn n kò máa ní ṣe bẹ́ẹ̀ kí n kú kí n má rọ̀rọ̀ o n bá kún kò ní gbà o n bá kún kò ní gbà o ṣe jẹ́ kí n kú wò. Gabin. Dagin. Ẹyin wo ọ ti dá ndúgbì. Mo bínú mo bá òun bára mi ṣerun látàárọ̀ ni òun ni ò sì jẹ́ tètè débí mo bínú sọ gbọ́. ó ti mọ tí fi mú lu ààrẹ ó ti mọ tí fi mú lu ààrẹ òun ni òun ní ìsìn ó ti gbọ́wọ́ lólu ààrẹ níṣẹ́ ló tutù máa ń yan yìn ó tutù yìn ó rẹ̀rẹ̀ yìn ara lu ààrẹ ó bẹ̀rẹ̀ sí ṣe gìsìgìsì ní ìsìn. tára rẹ bá wá ṣe gìsìgìsì ńkọ́ tára rẹ ò bá ṣe gìsìgìsì mọ́ mi ta ni kó tún ṣe gìsìgìsì mọ́ mo bínú sọ gbọ́. mo bínú ẹ̀yin dúná ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní ẹ̀yin àwọn oníbàárà rẹ ni wọ́n dọ́ dúró tó fi pẹ́. àwọn ni. ó já sí pé owó ti wà lẹ́nu o. owó wà ńlẹ̀ mo wà lérò pé ń tún yọ lówó sọ mọ̀ pé gbogbo èyí tí mo yọ tẹ́lẹ̀ sọ mọ̀ pọ̀ ọ̀dà padà mo wà lérò pé ń tún yọ lówó mi ní ìsìn mi ní yọ lówó kankan o àti pé nǹkan fẹ́ sọ fún ọ ni àwọn òbí mi gan-an wọ́n ti ń sọ̀rọ̀ rẹ o wọ́n lọ́la pamọ́ síṣẹ́ ni ọ́ wọ́n lọ́lẹ̀ ni ọ́ kí n mọ̀ fẹ́ kódà bẹ́ẹ̀ gan-an làwọn ọ̀rẹ́ mi ń sọ wọ́n lérò pé ń yọ lówó kan o. ẹ̀yin jóná ṣé èyí ń lọ wá tẹ̀lé wúbí sórí pàkọ́ láyé nǹkan gbọ́sùn ti orí ẹlẹ́gbọ́n lọ́ọ́ bàjẹ́ o jẹ́ wọ́n máa wí tiẹ̀ o jẹ́ kó ní kálukú máa wí tọ́hún kọ́ máa sọ tọ́ bá wọn lẹ́nu wúbí sórí wúrú bàbá mi tó ń jẹ́ olóyè nísìn bàbá mi ti wà ní dùbúlẹ̀ àìsàn bí bàbá mi bá lè já gẹ́rẹ́ tí wọ́n jásẹ̀ nísìn tí wọ́n rebi àgbáre èmi ni wọ́n wà dólóyè ìwọ náà ọ wà di aya olóyè wọ́n máa wí pé lè sí olóyè yìí o àwa lóyè gbà àlàyé olóyè ta ni ìyàwó olóyè rèé o aya olóyè rèé o olóyè gan rèé o ìdàbẹ̀yìn ìbàyìn ìbìrìnàbìjọ́gì ìlú ní àlù wọn wo. mo fún ojú rẹ mọ nǹkan ọmú tábà ni. ojú mi kọ. wúwo ojú rẹ ń pọn. jọ pé ikú ọmọ balẹ̀ mo fẹ́ gbà kú yìí o bẹ́ẹ̀ ni ikú ọmọ balẹ̀ mo fẹ́ gbà kú yìí ó lè mọ iye àmọ́ tí mo sọ ìbí lójú. ojú mi kọ. ojú rẹ ń pọn o bó o ṣe ń sunkún sí gan bẹ́ẹ̀ ni pọ́n sí. ìpọ́n sí ni. ọ̀rọ̀ ńlá o sórí mo ní àjọ lọ́dọ̀ ṣàkà tí mò ń dá ṣéyọ kó ní mo ní ìyá mi ọgbà ṣéyọ tó wá rí ní mo ní ẹ̀yìn òkú mi o kí wọ́n má sì ní òkú ọ̀fọ̀ o kí wọ́n sì rí òkú mi kọ́ lárinrin ni o kí wọ́n mú gbogbo aṣọ mi kí wọ́n pín fún àwọn ọ̀rẹ́ mi sọ́mọkàn bá mi lọ kí wọ́n ní mo ní ẹ̀yìn adé àbúrò mi kí wọ́n má pín ní inú ogún mi o inú mi ọdún sí o ọmọ mi bàjẹ́ pọ́n o kì í jíṣẹ́ bí mo ránṣẹ́ kì í lọ ọmọ rí mi ṣéyọ kò jíṣẹ́ fún ọ lóye wọ́n ṣe o. fúfú ara rẹ̀ mọ̀ ń gbóná. ara mi tún gbóná. ń gbóná. mo kúkú àwọn ò lọ àmọ́ ràwọ̀ mọ́ mo fún lọ àmọ́ ràwọ̀ mọ́ o. tí ẹ wàá sọ fún mi ná kí ló dé tó wá ń bẹ̀rù. ikú ọ̀dà. ikú ọ̀dà. àmọ́ kí ló tó rí kí bàá mi rẹ̀ kú tẹ́lẹ̀. ẹ̀yin bá mọ̀ pé àwọn ti dàgbà àwọn tí dàgbà kí a máa lọ àwọn tí dàgbà kábọ̀ wọ́n máa sẹ̀mí. àti pé mú fún mọ́ bínú kí ló wá fa gbogbo eléyìí tó fi jẹ́ pé ọ̀hún wà ń ro ikú síra rẹ o torí àwàdà rèmi bọ̀ ṣe tẹ́lẹ̀ kí ló wá fi kí ni kókó tó wà ń di ọ̀rọ̀ gan-an tó wá do onígbé o ẹ bá ń sọ fún wọn mi o ẹ bá ń sọ fún bàá mi o ọ̀rọ̀ rí òye mi mọ́ o. ó ti máa fi ń rò pé wọ́n pọ̀ àná. tó fi ń rò pọ̀ ọ̀pù. ó ṣe yọ̀dà kan ọ̀ ní dáàmú. àfin ni ọ̀rí pọ̀ gọ̀ ìwọ̀sí ńláńlá wọ́n fòdìdí ẹran ọ̀sẹ̀ tutù ọ̀sìn lọ wú ẹni tó bá ṣe ntẹ́nìkan ò ṣe rí dájúdájú yóò rí ntẹ́nìkan ò rí rí tí n bá jẹ́ baálé ìlú yìí ni wọ́n nìkan jẹ́ ọ̀ràn tútù ni ìwú ọba wo oníranù. ẹ̀yin ìlú mọ̀ye ẹ̀yin ìlú mọ̀ye kò sí tójú òrí láyé ọmọ ṣe o àfínì o wò mí dáadáa
tọmọdé bá sunmi kí mi a sì fẹ́ wékéwé a sì fi nù ún dì. bẹ́ẹ̀ni balẹ̀ èmi fẹ́ràn ṣe tutù ìwọ sì lọ wú ojú rẹ̀ ó rí mọ̀ bò ọ fẹ́ràn mi náà fẹ́ràn rẹ̀ ojú rẹ̀ ó rí mọ̀ bò. bẹ́ẹ̀ni èmi ni mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni balẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀. ìdájọ́ mi rè. ẹ balẹ̀ ẹ̀kọ́ lù. àfọ̀. ẹ balẹ̀ ẹ lè ṣèjájọ́ lórí ọmọ mi. o ò tí ì lè bá bẹ̀bẹ̀ o o tí ì lè bá bẹ̀bẹ̀ o. bàbá ẹ jẹ́ ń ṣàlàyé. o tí ì lè bá bẹ̀bẹ̀ o. wọ́n afọ wọn ni mo sọ̀rọ̀. ẹjọ́ sọ. àfin nìkan ní tú ẹran lẹ̀. léèwú ta ló wẹ̀ràn mo ló lówó. baálé ọkọ lòun kọ́ ló tẹran lẹ̀. mo ló lótu ta ló fi lẹ́rọ jẹ. ọ̀dà èmi mo wẹ̀ràn. Dad, that is not right. You cannot. ẹ wo bí ó ti dáa àfinilówó ẹran ni o àfọlówó ẹran ni o ìdílé yín ló wú ẹran abẹ́ẹ̀kọ́ ẹ bá sì ṣe tẹ́lẹ̀ kò ṣe rí bẹ́ẹ̀ni. ẹ dákun balẹ̀ ẹ dákun ẹ forí jì mí o ẹ dákun ṣé ẹ rí àfin nìyí bí ẹ bá fi ọ̀rọ̀ rẹ̀ jófin lù yìí ìjọkọ̀lá àdèlé òsà láàrin bá kankan bẹ́ẹ̀ mọ́ o lóòótọ́ ọ̀rọ̀ ẹ fọ̀rọ̀ rẹ̀ jófin kí gbogbo òlú mọ̀ pé ẹni bá ṣe tẹ́nìkan ò ṣe rí ojúlẹ̀ láti rí tẹ́nìkan ò rí. ìyálóde bí ṣe bẹ̀rẹ̀ rẹ o òsìlú bí ṣe bẹ̀rẹ̀ rẹ o ọ̀tún oyè bí ṣe bẹ̀rẹ̀ rẹ o kì í dédé bínú ọmọ àlè ní ìfà o. bàbá ẹ ṣe rí èmi tèmi ìyàwó mi lọ́jọ́ wá kí n wá tọrọ àforíjì ohun tó ṣẹlẹ̀ gangan ni pé àfínì ni ó gbé ẹran dé mo gbé ẹran dé àwa wà ní ibi àgbé mẹ́mu gbogbo wa wá fi ẹran mu ẹmu n bò ya ojú mi wá ń pọ́n ara mi wá ń gbóná. You are a traitor. àyà mi ló wá ní ikú nígbà yìí àyà mi lórí ikú lójú mi ló wá ní káwá jẹ́wọ́ o kí ẹ̀yin ìgbìmọ̀ oyè kẹ́ lè fi wálẹ̀. You are a traitor. dábẹ́ lọ. You are a strong covenant breaker. jàwí jọ. You are a traitor. You deserve to be shot. àfọ ìdájọ́ mi rè ẹ̀yin ìlú àìtẹ́yẹ kàkà dọ́ọ̀bù ìdájọ́ mi rè jẹ́ àkọ́kọ́ mu látòrí àfin ni èmi gbà pé wọ́n kọ́ ló tú ẹran ṣùgbọ́n ńgbà tí ìyá rẹ̀ àti nígbà tí àwọn èèyàn rojọ́ tó lóye sọ̀rọ̀ ó sọ̀wọ́ báyìí ìyá rẹ̀ ni ó tú ọwọ́ ó tún sọ̀wọ́ báyìí ó di ìyá rẹ̀ ó jẹ ìyá rẹ̀ dáadáa ìyàtọ̀ jẹ lọ́sẹ̀sẹ̀ sí mi ìyàtọ̀ jẹnu ṣùgbọ́n wọn tó jẹ́ pé bàbá rẹ̀ ni ó àìsí bòrò mọ́di ògbà òdì ó yẹ kí ìyá rẹ̀ má sá ṣebí lu ìní ọ̀fọ̀rí tí ẹ sọlẹ̀ tí ó sì dàgbà ebi ló fún gbogbo ẹnu rẹ̀ yìí ẹ̀rọ tí ẹ fi ṣe tutù kí làbúrò lọ tú fìlú ilẹ̀ fún mi orù rẹ̀ mú mi. Bale, that is injustice. It is irrational. It is totally. balẹ̀ ọkọ lu ẹ jèbù rẹ o ilé fìlú lẹ o. ẹ fi ilé ẹjọ́ bú mi ìyá fínni ẹ fi ilẹ̀ wo bí bó ṣe ṣẹnu bẹbẹ tó ìwà ní túbú nu ọjọ́ 23 ló lò ní túbú ọyọ yọba ti yẹ pàrọ̀ ẹ̀ṣọ́ ìwọ olè olójú kòkòrò ni ọ ọmọ yóò ṣàgbàfọ̀ ó ń maṣọ wálé ẹrọ ojú olè ẹ mú ẹ pé àwọn ẹ̀ṣọ́ àtiwọ́ àtìyàwó rẹ àtàfínì inú túbú ẹ̀yìn bẹ́ẹ̀ tọmọ fẹ́ tẹ̀lé ọmọ rẹ tọmọ náà fẹ́ tẹ̀lé ẹjọ́ tẹ̀lé inú túbú ọyọ ẹ bá ẹ̀ṣọ́ ẹyẹ ẹ̀ṣọ́ o. Ọlọ́run ṣàánú mi o ẹrù èèyàn méjì tó ti wá di tèèyàn kan bá mo ṣe fẹ́ ṣe báyìí Ọlọ́run mo ṣe fẹ́ ṣe báyìí ẹ wáyé mi lóde ọ̀dà bóò ní ti wá ṣe tí gbogbo ẹrù yé mi nìkan ní ìmọ̀ gbé Afọlábí. Àlàkẹ́ aya mi Elédùà yóò dúró tì í àwọn alálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ gbẹ́rù ó ti délẹ̀ báyìí mo gbà tèmi ó dé bá Olúgbọ́n òmùmọ́ra nù. ilé dákínní ìgbé o. àfikò ọ̀rọ̀ rẹ̀ délẹ̀ yìí o ẹ̀gbọ́n rẹ̀ àfínní ìyẹn wà ń túbú ó wà látìmọ́lé èmi bàbá yín wọ́n ní ìfìlúlẹ̀ tó mo gba kádàrá
àmọ́ àfikò ilé dọ́wọ́ ẹ̀ ó ti dọkùnrin báyìí ó bó o ṣe máa mójútó ìyá yín àtàwọn àbúrò rẹ ó dọ́wọ́ rẹ èmi mórí lọ ìbí orí bá dá mi sí ibikíbi tí n bá fi ṣe ibùdó ìròyìn yóò tẹ̀yìn létí ìròyìn yóò tẹ̀yìn létí ṣẹ́ni ibi tẹ́ ẹ̀ sì ń dé yìí ẹ̀yin ẹ padà lé láti ẹ padà lé. ṣé gbogbo owó lè fìlú lẹ̀ ni. a lè fìlú lẹ̀ ohun tó ṣẹlẹ̀ àjọ mọ̀ sí ni àmọ́ ẹ jẹ́ kémi gbà mí kádàrá èmi ti ṣe tán a lè jọ lọ. ilé dákì ní ìgbé náà ni. àwọn lálẹ́ ọ̀rọ̀ lọ́wọ́. ilé dákì ní ìgbé. bá ń gbẹ́rù orí rẹ̀ àfikò ṣètọ́jú ilé ìyá dákì ní ìgbé o. wàá ṣètọ́jú ìyá rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ ẹ jẹ́ mi ọmọ lọ. ìyẹn padà lé. jẹ́ kí mi ìwé ìgbẹ́rù jẹ́ ń bẹ́ẹ̀ gbé déwájú lọ́nà. Alákẹ́ ẹ lè kọjá ìyẹn darí padà lẹ ẹ jẹ́ mi ọmọ lọ ibikíbi tí orí bá sì mí dé ìròyìn ọ̀tẹ̀yìn létí. ọkọ mi Àfọlábí Àrẹ̀mú ọmọ ọlọ́fà mọ́jọ. ìròyìn ọkọ̀ yín lára. ọmọ abíṣu tó kọ ẹja káàdì lóró tọ̀fà. ọmọ ń lọ́nu bàbá yín mọ̀ ń lọ́nu bó ní tí wàá mọ ṣé nìsín. ọkọ mi rẹ ọkọ mi rẹ lélẹlẹ nothing lasts forever. Mo ní tí wàá ṣe báyìí. Nílárí ọ̀làwí lónìí. Mo ní ti ṣe báyìí o. Ẹni tí ò ní lónìí o, ó lè padà ní lọ́la. À ń jọrìn àwọn mórí olówó. Oòrùn tó rọ̀ nílà oòrùn ló rọ̀ níwọ̀ oòrùn. Ẹni tó dọ́lọ́wọ́ náà ló dá tálíkà. Òjò tó rọ̀ sí ewúro ló rọ̀ sí rẹ̀kẹ́ ọ́. Ìbí òjò bí ó bá ṣe bẹ̀rù làbọ́mọ̀. Má tánù ó tó bá tánù ewu ni ẹni àtánù lè jẹ́ àtọ́nà ẹni. Má tánù ó tó bá tánù ewu ni ẹni àtánù lè jẹ́ àtọ́nà ẹni. Ẹni tó dárí sí onírú ló dárí sí onígbàǹjà o. Inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde o. Ẹni tá rò pé kò lè pàgọ́, ó ṣe bẹ́ẹ̀ ó kọ́lé alárinrin. Nobody knows tomorrow. Nobody knows tomorrow. Oòrùn tó rọ̀ nílà oòrùn ló rọ̀ níwọ̀ oòrùn. Ẹni tó dọ́lọ́wọ́ náà ló dá tálíkà. Here's a little song I wrote. I'm gonna sing it note for note. Don't worry. Be happy. Ooh, 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 The last stick, fellows. To what do I owe this barricade blockade? Excuse me? Could you please elucidate on the reasons and the objectives of this barricade blockade? No, you cannot! You cannot! You cannot! Ouch! Ouch!
Olóòsì. Irú wọn bá mi dùyàwó. You cannot touch me. I am untouchable. Òrùn bá mi dùyàwó. You cannot touch me. Kò ní dáa fún ọ. I am untouchable. Kò ní dáa fún ọ. I will deal with him. Ẹ̀gbin, kí ni rádaràda? Olóòsì àfi bí òrùn. Gbogbo ojú mi ló ń tọ́ná sí. Ìrìn ìrànbọ̀rọ̀ mọ́. Ẹgbẹ́ ọ! Wọ́n! Ìyá jẹ́ ọ lẹ́nìí. Olóòsì àfin ni. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Àfinifín. Àfinjú. Ẹ̀wọ̀. Ẹ la etí yín lẹ̀kẹ̀ gbọ́ mi o. Ìlú tá a wà yìí, wọn ò fẹ́ wá ń bẹ̀, ẹ má darin o. Tẹ́ ẹ bẹ́ẹ̀ darin, fúnra yín lẹ́ máa jó. Ìyanu ẹ̀dẹ́ pọ̀. Ọ̀rọ̀ ìlú yìí ti sú mi pátápátá. Nínú wípé wọn ò fẹ́ràn wa ni wọ́n ṣe lé bàbá yín lọ. Bẹ́ẹ̀ bá wá ṣọ́ra yín, wọ́n máa lé àwa náà tó kù. Mo dẹ̀ fẹ́ fọlọ́run bẹ̀ yín, ẹ má darin o. Torí báfin bá sọnù, ta ló fẹ́ wá? Ẹ ṣé èmi ni mo fẹ́ máa wáfin kí n sọ fún baálẹ̀ wípé àfin sọnù o. Ẹni tó dẹ̀ jí yín gbé kẹlẹ̀ tó jí yín gbé lọ kẹ̀dẹ̀dẹ̀ ṣìkìṣìkì máa mi ní owó dé níbo mo wá fẹ́ wọ́ ọmọ gbà. Wọn ò fẹ́ wá lóye oyè kó ti yé wa o. Ẹ̀yin náà ẹ wò ní ìsìn ọ̀rọ̀ yín máa ń dédé pa mí lẹ́kùn ni. Èèyàn tó dúdú láàrin ìlú kèé rọ́kọ́ kèé tún ṣe pé ẹ tún wá fín níwọ̀n ẹ fi gan yányán ni. Àbí ẹ̀yàn sáà ní pé kí ní Ọlọ́run ló bùn mi ìsìn ní kọ́lọ́run ó gbà yín lọ́ọ̀ mi bó ti wọ Ọlọ́run ọba ní ìṣọ́lá rẹ̀. Òun lè fi tán yán yìí àbí bó láṣẹ wá ṣe ní ìsìn tí á lọ rọkọ ni. Wọn ò fẹ́ yín lù yìí o. Wọn ò fẹ́ yín lù yìí mo sọ fún yín o. Wọn ò fẹ́ yín lù yìí mo sọ fún yín ní sí o. Kò má ní ìgbégbà yẹn lọ́wọ́ máa ní pé èèyàn owó ọmọ oúnjẹ. Wọ́n lè gbé. Dákun, ṣé ìyá wa ń sunkún yìí? Kò lè bí wọn. Ìrí wọn dáadáa ni. Ìgbà tó jẹ́ pàfin yẹn. Ìyá wa Jayé. Ẹ jọ̀ọ́, ẹ ń sunkún mi. Sẹ́rí yín burú ni. Ẹ rò mí lójú mi. Àárín dáadáa àrùn mi lójú yín. Òótọ́ ni. Ìyá wa ń sunkún. Wọ́n sunkún ni. Ìyá wa ń sunkún. Ó kàn rò mí lójú wọn. Ìyá wa ìpèlè. Ayé mi bàjẹ́ o. Ayé mi ti bàjẹ́ o. Báwo lẹ ṣe lọ́kọ? Báwo lẹ ṣe lọ́kọ? Ẹ̀gbọ́n mi o. Wọ́n ti bá ń pa. Wọ́n ti pa fín ní o. Àfìgbà wọ́n pa fín ní. Wọ́n ti pa fín ní o. Ẹgbà mi àfín ní. Dìde àfín ní. Ó dà ǹdẹ́ àfín ní dìde ńlá. Ẹ pẹ̀lẹ́. Mi ó ti fún mi jàre, ó ti fún mi à. Nǹkan mú ẹ̀dọ̀, ó yá wá mọ̀ bọ̀ báyìí. Wọ́n ti kiri jàre wọ́n fi ṣí ọ̀nì ọ̀lẹ́. Ìyá mi àparò mi jàre wọn ṣáà ti kú. Ó yá ẹgbẹ́. Mo pa láṣẹ ẹgbẹ́. Mo ní kọ́ lọ́kùn. Pálásẹ̀ ó yá ẹ máa gbé tẹ̀lé mi. Ẹ̀gbọ́n mi ẹ̀yin náà. Ẹ máa gbé tẹ̀lé mi nísìn. Ẹ̀yin náà ìdìde ó yá ìdìde. Ẹ máa gbé tẹ̀lé mi o. Ẹgbẹ́. Ẹ má jọ tó pọ̀ jù. Tẹ́lẹ̀ lè dá gbé ẹ lè dá kíní gbé. Ẹ máa gbé bọ̀. Ẹ máa gbé kíní bọ̀. Ẹgbẹ́ lè dá gbé bọ̀.
Amusa. Pẹ̀lẹ́. My dear pa. Ọ̀rẹ́ mi pẹ̀lẹ́. My dear pa. How be thou? Mo ní báwo ni? Adúpẹ́, bó lára? Well, the pain in my physical anatomy is gradually beginning to recede. Yes. Wọ́n wá. My dear friend, mo mean wípé ara mi ti ń yá. Olúwa ṣeun, Olúwa ṣeun, Olúwa ṣeun. What do you comprehend about the locale of Mufu and Lawale? Mufu and Lawale? Ṣáà wọn ò jáde. No. I mean, what can you elucidate to me about the findings and the placement of Mufu and Lawale? Wọ́n sọ fún mi. Amusa, mo mean wípé Mufu àti Lawale ń kọ́ ìwọ nìkan ni mo ń rí láti ìgbà tára mi ò ti yá. Ọ̀rẹ́ mi, wọ́n lè wá. What be the cause of their fright? Àwọn náà lè wá. No, my dear friend. I mean, what occasion they are being frightened? Amusa, kí ló ń bà wọ́n lẹ́rù? Kí ni ò tó bà wọ́n lẹ́rù? Ṣé bọ́n ṣe dènà díẹ̀ tí wọ́n lù ẹ́ lálùbami yẹn ni kò tó bà wọ́n lẹ́rù ni? Àkútẹ̀ mọ̀ bóyá àwọn ará ọ̀rọ̀ gan ló lù ẹ́ ni àbí ará ayé. Ó má di pé àwọn wọn máa lọ dènà ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ náà wọ́n wá ná wọn. Ló jẹ́ káwọn sọ pé kí wọ́n yẹ̀ pa fún ẹ o. Oh. Kí ni? What a calamity. Oh, what a persecution. Oh, what a pandemonium. Ṣé àwọn aráàlú yìí ni wọ́n àwọn ẹni? Mo mean pé ó mà ṣe o. Pẹ̀lẹ́. Má rò. Ó mà ṣe o. Má rò. Wo, má rò. Mo wà pẹ̀lú ẹ̀ wo ikú wa àjọkú ni. Àwẹ̀ wa àjọgbà ni. Sórí ọ̀rẹ́ wa yìí àṣekúdórógbó ni. Oh, my dear bosom pal Amusa. I extend my eternal gratitude to your indefatigable personality. Ṣálábúlé ni wọ́n ni. Amusa, I mean, I extend my gracias to your personality. Mi ò gbọ́. Amusa, mo mean pé mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún gbogbo àdúró tí ẹ. Kò tọ́pẹ́. Yes. What elocutions do you have for me about the village head's daughter? Aráàlú ni wọ́n. Amusa, I mean, what can you elucidate about the placement of the village head's daughter? Mo béèrè lọ́rin bí aráàlú ni wọ́n. Amusa. Mo ń dá ẹ lóhùn. Amusa. Mo ń dá ẹ lóhùn. Amusa. Mo ń jẹ́. Mo mean pé kí ló lè sọ fún mi nípa Adéwùmí? Ló wá sọ lọ gbọ̀nràn gbáyan. Wo ìròyìn tá a gbọ́ ni pé ara Adéwùmí ti ń yá o. Inú tó ń rún yẹn ó ti ń lọ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n kinní kan bàjẹ́ ò jẹ́ o. What be that? Baálé òjò ò jáde o. Iṣẹ́ ló fi àwọn ẹ̀ṣọ́ tì o. Mo nígbàgbọ́ pé kò gbọ́ pé nǹkan ṣe ẹ́. A ti wá yọjú sí ẹ. Ẹ̀yà pẹ̀lẹ́. Oh dear. Oh blimey. Oh sugar. Má rò ó. Oh dear. Pẹ̀lẹ́. Oh blimey. Oh sugar. Ẹ máa ṣe ojú àmì rẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá ti ta àwọn ẹ̀bà òun tán, ó parí ni. Má sọ bẹ́ẹ̀, má wù bẹ́ẹ̀ rárá. Lórí inú èmi báyìí, kò ṣe wọ́n wẹ̀ rárá. Èèyàn gidi ẹni. Jẹ́kí wí kíní kan fún. Sórí ìgbà tí mo ṣe ìfẹ́ àṣàkẹ́, tó yẹ kó tó di pé àṣàkẹ́ lọ, àṣàkẹ́ ní ìwé yẹn. Ó fẹ́ kó fọkàn ẹ balẹ̀. Ẹ káàsán àsìkò dédé àsìkò yìí. Orúkọ mi ni Àfíìsì ọmọ Sùnyàolú. Ìròyìn péréte òun ni a mú wá fún yín láti orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni láti kéde fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn wípé ìgbà ọ̀tun ti wọlé. Gómìnà ìpínlẹ̀ Ògùn Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósù ó ti ṣe ìgbékalẹ̀ fún àwọn ọmọ aláìníyàá níbi wípé wọ́n máa jẹ ìgbádùn rẹpẹtẹ. Gómìnà ìpínlẹ̀ Èkó Akínwùmí Àmbọ̀dé ó ti ṣe àgbékalẹ̀ ìdíje àwọn ọlọ́pọlọ wípé ẹni tí ó bá gbé igbá orókè yóò gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti owó tàbùwà
yóò sì ní àǹfààní láti lọ ka ìwé ní ìlú òyìnbó. Ìforúkọsílẹ̀ fún ìdíje àwọn ọlọ́pọlọ yóò parí ní oṣù yìí, wípé ẹnikẹ́ni tó bá ní àǹfààní láti wá fi orúkọ sílẹ̀ fún ìdíje àwọn ọlọ́pọlọ wọ̀nyí, àsìkò rèé láti jẹ́ kí a lè ṣoríire fún àwọn nǹkan tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n ń gbé sílẹ̀. ẹ dákun, ta ni ó sanwó láàrin yín o. ẹ ṣeun tẹ́ rí èyí tá à ń mú lọ́wọ́ yìí ọ̀rẹ́ wa yìí ní ọ̀fun yín lówó. máa fún yín lówó. ló ní a máa bọ̀ bí ká wá mú nǹkan. èèyàn rẹ ni. ẹ ṣe. ẹyin irun bí wọ̀lú o. àfin ni. ó ní ọ̀rẹ́. ẹ pẹ̀lẹ́. wọn ò lè jókòó wọn yìí lọ. kí ló dé. ẹyin wọ́n wò kí ni ò ní dé àwa ń lọ́nu. ibo ni ò ní dà gbóná ṣé n tó rò pò bójúmu ni kírù mi ó jókòó kéèyàn kan wá dé kó wá já ààfin tó ṣe pé gbogbo wà búkú ayé ọwọ́ rẹ̀ níbẹ̀ kò sẹ́ni tó fẹ́ rí lèmi wà bá jókòó wọ́n wà kó apọ̀ ó dòódì. òbí ìwọ pápá oníṣòro ṣé dandan rí pé wàá fẹ́ kúrò níbí wàá ṣe àmádágbére yá mọ̀ ìpéyìnú bí ti wọ̀lú ẹ̀ gbogbo yàrá abúlé ti kọ̀yìn sí kí balẹ̀ ti pààkó gbọdọ̀ bọ̀ ṣe àwa rí wà papọ̀ àwa rò pé bóyá kan rẹ̀ wá a nílì láti dágbére. ẹ wo bí kì í ṣàfin. Ìwà ni. Àfin ni. dáná èmi ò lè bá àfin ni jókòó àfin ni tí gbogbo èèyàn ò fẹ́ rí wọn ò lè bá jókòó. ẹni ayé ti kọ. ẹ̀yin yá wa. ẹ má fara lẹ o. èmi ò síìkì àbí mo sọ fún ẹ pé mo sàárẹ̀ ni. ẹ wo ní ìyá wa tí mò ń sọ yé mi o. aṣunú. ẹ má dá wọn lóhùn jàre. ẹ wò ó ẹ jẹ́ aṣọ tasarán fàṣàrán àfin ni ìwọ pàápàá ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ yóò bá ga láyé yìí ẹsẹ̀ rẹ̀ ó ti rìn. Jésù tó ń wò ó wọn ò fẹ́ràn rẹ̀ nílùú tí wọ́n ti bí ọmọ ní. ńgbà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń bẹ láyé nílùú ibi tí wọ́n forí rẹ̀ sọ̀rẹ̀ wọn ò gbà tiẹ̀ rárá ńgbò lọ tán la tó mọ rírì oore tó ṣe àbọ̀ ọmọ ni. ohun tí wọ́n bá fẹ́ nílùú tá a wà yìí ni kó o bá wa fẹ́. Ìwọ náà lọ rèé ṣàgbéjẹmọ́wọ́ ṣàgbéjẹmọ́wọ́ ṣọ́ọ̀mọ̀ kan yàtọ̀ sí wa ni ọ̀rí wàwọ̀ mi wàwọ̀ rẹ bó ti rí kódà kò sí iye kírímù tí mo lè lò tí mo lè pupa tú ọ bí n pupa tú ọ gan nǹkan kan yàtọ̀ ńbẹ ọ̀rí bọ́ tí ń wò fírífírí báyìí ìyàtọ̀ nù ń fa àwọn ọmọ wa sọ òyìnbó àwọn òyìnbó kàgbàkàgbà ọmọ gbé wọn lẹ̀ ọmọ mi tí mo ti aka owó ẹmu gan tí mo rán léèwé òyìnbó bá sọ yìí mo ń sọ pé òun ò tiẹ̀ mọ̀túmọ̀ òwe òun òyìnbó tí àfihàn sọ ni ìmọ̀túmọ̀ rẹ̀ rárá òyìnbó gbàgbàgbàgbà òun ló mọ̀ sọ èdè tá à ń sọ kán bá lè fẹ́ràn rẹ nínú ìlú wa yìí mọ̀ sọ èdè tí gbogbo ìlú gbọ́ wọ́n gbọ́ mọ̀ràn ni o torí bójú mi náà mo bí ọ wọn ò ní ta ọ́ nù ẹni bí ọ náà èèyàn á mọ̀ pé èèyàn bíi tiwa náà yóò ṣáà bí ọ. I express. àná o má tún sọ òyìnbó sọ Yorùbá sọ nǹkan tá a gbọ́. àyè tí ìkó ifá nílẹ̀ báyìí ifá ti bẹ̀rẹ̀ sí ní ṣe. I'm just only expressing. àfin ni sọ Yorùbá. nǹkan mo sọ ni pé mo dúpẹ́ lọ́wọ́ yín. ìyẹn lèmi fẹ́ gbọ́ mo ní dúpẹ́ lọ́wọ́ yín sọ. But it's just a grammar. àwẹ̀ kí ló bá wa gangan. Well nǹkan tó ṣẹlẹ̀ Amusa ni pé mo gbọ́ nípa competition ìdíje kan nílùú Èkó wọ́n ṣe ìdíje kan nílùú Èkó and mo wù mí láti lọ mo dẹ̀ nílò owó but registration ti fẹ́ close mi dẹ̀ rówó ń sè. wo èmi náà ti ń ṣa àwọn owó kan jọ mo ti pẹ́ owó ń pọ̀ díẹ̀ torí mo fẹ́ kó kó lù yìí kó yẹra fún wa díẹ̀ bó tẹ̀ jẹ́ lókun náà ló máa lọ ti yẹra fún wa díẹ̀ owó ń pọ̀ o bọ̀ máa fún ẹ. máa fún ẹ. well okay bí èlò wá ní àsìkò owó yẹn náà kò gbà. ó pọ̀ díẹ̀ o náà tó bí 1000 kan. kí ló dé. tó blind mi Amusa 1000 kan. 1000 kan ni 1000 kan ni. a sọ̀rọ̀ 10,000 naira ó sọ̀rọ̀ 1000 kan. kí ló ń pè bẹ́ẹ̀. 10,000. ó sọ̀rọ̀ 1,000 níbí. 10,000 bí mo ti fẹ́ rí. wọ́n máa wá ní mẹ́rin wàá bá mi wá ní. àwẹ̀ 10,000 pọ̀ o.
síbẹ̀síbẹ̀ o ṣì ní láti wò yẹra fún wa díẹ̀. ẹgbẹ̀rún kan ló máa fún mi. wo bó jẹ́ wíwọ́ ṣáàtẹ̀ kó lu yìí tẹ̀lé àwọn ọkọ̀ àjàgbé. This is extraordinarily. ọ̀gbẹ́ni ẹgbẹ̀rún kan ló wà. gbà fẹ́ mo ṣe. mo máa gbà 1,000 ẹ̀. wàá gbà wàá fún mi náà máa gbà. máa fún ẹ máa rẹ fún ẹ wà nílé gbẹmú fẹ́ mo ṣe. Mátànù tọ́bátànù ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ́nà ẹni. Mátànù tọ́bátànù ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ́nà ẹni. Ọ̀nà kan ò máa wọ́jà. Nothing lasts forever. Nílárí ọ̀làwìn lónìí. Mo máa dúró wàhálà tí mo ṣe kí n tó róúnjẹ ìgbà ló ń kó. Gbogbo ètò bá mi pẹ́ jẹ́ ká tètè jẹ́ tó kẹ́gbọ̀n wa tó dé. Kí wọ́n wá ṣe wọ́n jẹ oúnjẹ yìí ń gé ọwọ́ wọn dànù ni. Oúnjẹ tó yà wá ṣe wàhálà rẹ̀. Ẹgbẹ́ mi oúnjẹ la máa ń jẹ yìí ẹ sì wọlé ẹ tọwọ́ bọ̀. Ẹgbẹ́ mi mo láà jẹun lọ a jẹ́ pé nǹkan ti ṣubú tẹ̀yìn ta tẹ́ ẹ fi lè wọlé tẹ́ ẹ rí ata ń jẹun tẹ́ ẹ sì dá sí nǹkan ti ṣe yín. Ẹgbẹ́ mi. Look, guy, you are just being troublesome and I am not going to pick a fight with you tonight. Jọ fi mí lẹ̀ mẹ́. Kí ló ṣẹlẹ̀? Fi mí lẹ̀ mẹ́. Mo wọlé mi ò dá inú. Leave me. Be by yourself, please. Kíni ìkúkú sí pa fẹ́ràn yín náà tẹ́lẹ̀ mo mọ̀ pé lójú kòkòrò bẹ́ẹ̀ ṣe wọlé òun ẹ̀ bá tọwọ́ bó jẹ ni àmọ́ pé nǹkan kan ṣe yín. Look, ó dà pé I said I don't want to pick a fight with you tonight. Kí ló ṣẹlẹ̀ sí ẹ gan-an? Do you have something in your ears or something? Are you deaf? Ẹ̀gbọ́n mi ẹ dúró náà gbogbo alámọ̀ pé ẹ ní rònú kọ́rùn wo kí ìlú máa dàrú ẹ ní rò ìdè wá ronú yìí tí ò bá nídìí obìnrin jẹ́ kú mọ́lú. àbí ẹ̀gbọ́n mi ní sùúrù àbí wọ́n ti tún rin ẹran kan mọ́lẹ̀ tẹ́ fẹ́ ká lọ wú. Ẹ̀gbọ́n mi yóò lọ gbẹ́ran lẹ́yìn ìlú náà lù mí ìbàrá o èmi kò ní tẹ̀lé yóò lọ gbẹ́ran ẹran fún mi. Look. You guys, you are suffering from an cognitive malady. Àìsàn tí wọn mọ̀ di yóò ṣe yín mẹ́. Ṣé mi lè bá sọ̀rọ̀ báyìí? Look, I said I want to be by myself. Is that a crime? Are you deaf? Are you deaf? Have you lost function of your auditory organs? What is it? Familiar now? Àìsàn tó kò ṣe wá ní tó bá ṣe yín ni kẹ́ ẹ sọ fún wa. Shut up and listen. If you want to listen, shut up and listen. Now, tó bá jẹ́ pé yẹn lẹ fẹ́ mọ̀, mo gbọ́ lórí rédíò announcement wípé wọ́n ṣe competition àwọn ọlọ́pọlọ láti sọ ọpọlọ kalẹ̀ nílùú Èkó. Ó dẹ̀ wù mí kí n lọ. After all, ẹ ṣáà mọ̀ pé èmi ni mo brilliant jù nílùú yìí. Èmi ni mo bright jù nílùú yìí. I was a first class student, pupil, primary school. Mo first class student ní mi ní secondary school. First class student ní mi nígbà tí mo lọ sí poly tí mo parí ND, right? So ND yẹn I still remain a first class ND graduate. So èmi ló yẹ kí n lọ even ju baálẹ̀ lọ, mo lọ́gbọ́n ju baálẹ̀ lọ, mo smart ju baálẹ̀ lọ, and all I need is just money láti register ní inú competition yẹn, that's all. Ẹ nílò owó lè wá ràn mú ìbò lọ tó bá wọn kíní kan ìlú lẹ nílò gan. 10,000. Ẹgbẹ̀rún mẹ́wàá. 10,000. Irú onímọ̀ wá ní ká kọ sí yùn ẹgbẹ̀rún mẹ́wàá tán lẹ́sì lọ sẹ́kù bí láti bá fẹ́ rí yùn mi ò rò pa lè rí yùn. Ẹ sọ pé o chat ó bọ̀ mi lẹ́nu kí n sọ fún ẹ mo ní 10,000 olùdó kí n lọ máa bọ́ rẹ̀ kí n lọ máa what are you saying? What's wrong with this one? Ẹ̀gbọ́n mi Yes. ẹ jọ̀ọ́ ẹ fún wa láyè a fẹ́ ṣe ìpàdé ráńpẹ́ kan. Wọ́n ní ẹ fún wa láyè. Àbí. Okay. Wọ́n ní kẹ́ fún wa láyè. Are you sure? A ní ẹ fún wa láyè. Ló bá tán. Okay.
ìpàdé tí ò ní ìtumọ̀ wo nìwọ náà ní kan fún àtàfẹ́ mọ̀ sí. kò yé mi o. ẹni sọ ẹ mọ̀ pé ojúlówójú ń ṣàánú èmi wá ń wò ó pé gbogbo owó àjọ ta ti ń dá láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ká kúkú yá bọ̀dá wa. dúró ṣé kìí ṣe owó tèmi ń bá yín dánú ẹ̀. rárá ìkejì yín ló ń dà. ṣé kìí ṣe pé orí rẹ yí. ọlọ́pàá ìwọ ń tèpè. kákó gbogbo owó ta ti ń dá láti bẹ̀rẹ̀ ọdún káwá kó fẹ́ gbọ́n wa kó mọ rìn ìlú èkó dúró tó bá jẹ́ pé bó ṣe lọ lọ́sẹ̀ bọ̀ nǹkan ibo ni ká fojú sí. ẹ ní sùúrù ọ̀nà méjì lèmi rọ ọ̀rọ̀ yìí sí o. alákọ̀ọ́kọ́ a mọ̀ pé ẹ̀gbọ́n wa lọ́pọlọ wọ́n lè ṣe ìdíje náà kó yege. ẹlẹ́ǹkejì ẹ jẹ́ ìyá bọ̀dá wa lówó kó lè kúrò ń lò fún wa ẹ jẹ́ àkówó fún wọn kó máa lọ gbogbo alámọ̀ pé àwọn aráàlú wọn ò fẹ́ràn ẹ̀gbọ́n wa wọ́n dẹ̀ ń fi ìkanra yẹn wọ́n fi ń máa wà tá a bá kó owó fẹ̀gbọ́n wa tó bá kúrò ń lọ àkọ́ àwa nìkan. ó sì rí yín sọ o kán fi ìlú lẹ̀ fún wa yóò wá kó àwa tó bá ti wá lóhùn èmi ò wá máa jẹ̀gbọ́n léyìn lórí tíyàwó bá ti fún wa ní nǹkan èmi ní máa pín tó bá pín nǹkan fún wa èmi ní kọ̀ọ̀kan mú bẹ́ẹ̀ ètò sàn náà dà kán fi ìlú lẹ̀ fún wa. mo fẹ́ kọ́ mọ̀ pé ẹ̀ ní ọpọlọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mi mọ̀ pé ọpọlọ yín ó ti wá kéré sí. wá sórí rẹ pé sóò fẹ́ mọ bú mi ni sóò mọ bú mi ni jẹ́ kó rí rẹ pé o. ó dáná ẹ̀pẹ̀ ẹ̀gbọ́n wa wọlé. ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n wa. yes. ẹ bọ́ bí. o tiẹ̀ ní respect o ní respect kankan lóògbé ẹ̀ bẹ́ẹ̀ o lè pè mí wàá fi appellation sí tó bá ń pè mí. ẹ má bínú ẹ jókòó. yes what is it. sẹ́ẹ̀rì a ti ṣèpàdé a sì ti forí korí àti wàá pinnu pé owó tẹ́ ẹ lẹ́yìn nílò 10,000 àbí a kò fún yín ẹ mọ̀ rèlú èkó ẹ lọ ṣèdíṣe ìṣẹ́ fẹ́ ṣe. a ní a ti forí korí a sì pàdé owó tẹ́ ẹ lẹ́yìn nílò 10,000 a kò fún yín ẹ mọ̀ rèlú èkó ẹ lọ ṣèdíje tẹ́ fẹ́ ṣe. ebi ń pa mí. sẹ́rí nínú kẹ́ ẹ fọwọ́ mú oúnjẹ tàbí kẹ́ ẹ fọwọ́ mú owó ìkànnì ẹ fọwọ́ mú bẹ̀ wò. máa tánù ó tó bá tánù ewu ni ẹni àtánù lè jẹ́ àtọ́nà ẹni. máa tánù ó tó bá tánù ewu ni ẹni àtánù lè jẹ́ àtọ́nà ẹni. ọ̀nà kan ò máa wọ́ ọjà nothing lasts forever. má jẹ́ ńlá ìfìyàn ẹ kú lè yàwá. bẹ́ẹ̀ bá kú ilé ẹ lọ kú ta mo lè fi kìíní ìlà lórí níbo ẹ ti ń bọ̀ ni níbo la ti ń bọ̀ tá ìlókùn lọ́rùn tẹ́lẹ̀ mi ìrọ́kùn lọ́rùn gbogbo yín ṣé kò yẹ kó fokùn sí wa lọ́rùn kó máa fà wọn kiri bọ́ọ̀lù ẹsẹ̀ jáde tá ìríran sàn. ìyá mi èmi mò ń kó wọn jẹ bá ti ń lọ wájú wọn ti ríran. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ níbo lẹ ti ń bọ̀ jà tẹ́bi ó fi pa yín kú lẹ́nì ẹ ríran wò ṣé ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ sọ. mo ti wá dàgbà ní ìsinmi mi ti dàgbà ó. a sin ẹ̀gbọ́n wa fi ni lọ sí ibùdókọ̀. 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 kí la fi ni lọ ṣe ní ibùdókọ̀. wọ́n lọ wọ ọkọ̀ èkó. ó wọ ọkọ̀ èkó níbo ló lọ lọ́kọ́dọ́ ọkọ̀ èkó bíi tìbọ̀ ṣé ó lọ́nu sọ̀rọ̀ àbí kí n pa yín fúnra mi níbo ló lọ kí ló lọ ṣe lẹ́kọ̀ọ́. ìyá mi ti ń bọ̀ ẹ rí mi sún yín o ìyá mi ti ń bọ̀ ìyá mi ti ń bọ̀. ẹ̀sìn àfinilọ́ọ̀dínkọ̀ ó lọ wọ mọ́tò rẹ̀ èkó kí ló lọ ṣe lẹ́kọ̀ọ́. wọ́n lọ ṣe ìdíje àwọn tó lọ́pọlọ. bẹ́ẹ̀. wọ́n lọ dágbára ọpọlọ wò lẹ́kọ̀ọ́. àwọn tó lọ́pọlọ ta ló wá sọ fún àfínì bí pọlọpọlọ. ọpọlọ wọ́n ṣe gbogbo bẹ́ẹ̀ ni. wọ́n dágbára ọpọlọ wò lẹ́kọ̀ọ́ ni. eré yín bàjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ṣe funfun iná lẹ̀ lọ́pọlọ kíní kan ti kó sí gbogbo yín lórí orí yín ò pé ìwọ tó òfin tán ayé tiẹ̀ gan kòkò ó fẹ́ wọ́ ju tàwọn tó fi gangan lọ wọ́n fi sẹ́yìn ni àfi nílé èkó ta ló sọ fún pọlọpọlọ èèbó wèrè tí ń sá káàkiri abúlé ṣé nítorí pé ẹ̀gbọ́n lẹ́yìn ṣe rò pé ń sọ èèbó ìsọkúsọ làwọn ará abúlé ló ń sọ kọ́nà baálẹ̀ ti sọ wọ́n ní ìsọkúsọ ni wọ́n ní gbogbo èèbó tó sọ pátápátá wọ́n ní kò sọpọ̀ lọ́nu rẹ̀.
Baálẹ̀ ni ò gbé èbó. Àwọn náà gbé èbó. Baálẹ̀ ni ò gbé èbó. Lè fi èbó wúlé. Wọ́n wá ṣe èbó. Bẹ́ẹ̀ni, ń ṣe èbó. Bẹ́ẹ̀ni. Ta ló lọ bálẹ̀ kò mọ ní òdùn sí? Lẹ́yìn ilẹ̀ ẹ̀fẹ̀ kú. Ọ̀nà kan ò máa wọ́jà, nothing lasts forever. Onílárí ọ̀làwìn lónìí. Ẹni tí ò ní lónìí o lè padà ní lọ́la. À ń jọrìn àwọn mórí olówó. Oòrùn tó rọ̀ nílà oòrùn ló rọ̀ níwọ̀ oòrùn. Ẹni tó dọ́lọ́wọ́ náà ló dá tálíkà. Òjò tó rọ̀ séwúrọ̀ ló rọ̀ sí rẹ̀kẹ́ ọ́. Ìbí òjò bí ó bá ṣe bẹ̀rù làbọ́mọ̀. Má tánú o, tó bá tánú ewu ni. Ẹni àtánú lè jẹ́ àtọ́nà ẹni. Má tánú o, tó bá tánú ewu ni. Ẹni àtánú lè jẹ́ àtọ́nà ẹni. Ẹni tó dárí sí onírú ló dárí sí onígbàǹjà o. Inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde o. Ẹni tá rò pé kò lè pàgọ́, ó ṣe bẹ́ẹ̀ ó kọ́lé ara. Ẹ kàn dúró dè mí sí tàbí. Okay, no problem. Okay, no problem. Yes. Mami. Ọkọ mi. Ṣé dáadáa ni? Àlàáfíà. Ọ̀yá jẹ́ wọ̀. Ọkọ mi rè, ojú rẹ̀ rè, Ọlọ́run ṣeun. Bó wà ní? Gbégbá orókè. Ìwọ ló gbégbá orókè? Mo ti gbégbá orókè. Ọlọ́jẹ́wọ̀. Mọ̀ bọ̀ ọkọ mi, mọ̀ bọ̀. In fact, mo wá pẹ̀lú Dr. Friend. Ó wà dà dókítà alábẹ́rẹ́. Ọkọ mi rè o. Owó ti yàtọ̀. Owó ti yàtọ̀. Doctor, yeah, this is my mother. Oh, Dr. Friend. Good afternoon, ma. Ẹ káàsán ma. Ẹ káàsán ma. Ẹ ṣé adúpẹ́ o, mo dúpẹ́ o. Ẹ kú ìtọ́jú o. Mami ni ẹ. Ẹ ṣeun. Ẹ ṣeun. Mami, this is my mother. She's very beautiful. Yes, she birthed me and mo sọ pé ẹ̀yin lẹ bí mi gangan biologically. Tí mo dẹ̀jẹ̀ lé lórí ọmú mi ló mú dàgbà. And you see, doctor, it's so good to be home. Yeah. I'll be 2 weeks, 2.5 weeks. Ó dàbí ẹgbẹ́ everywhere to change. Mo ti miss wọn gan. And babi, mọ́tò yìí ni mo win ní competition tá lọ ṣe yẹn. Ìdíje tá lọ ṣe lẹ́kọ̀ọ́ yẹn. Mọ́tò ara àwọn mọ́tò tó jẹ́ ẹ̀bùn tí mo gbà rẹ̀. Irọ́ ni o. Fantasi. Sá. Come over. Irọ́ ni o. Ìwọ ló lọ́kọ̀ yìí. Lẹ́yìn yẹn gan, driver tó ń shuffle me around mi. Ló ń shuffle me around. Kí ni ó ń ṣẹ́wó? No. Òun ló máa ń wà mí káàkiri. Ẹ ṣeun. Driver ẹ ṣeun mo dúpẹ́. Ẹ dí má dọwọ́ látẹlẹ ẹ dìde. Ẹ ṣeun ẹ ní wàwà jáàmù o. Wọn ní kọlù yín ẹ ní kọlù yan o. Ẹ ní pa ewúrẹ́ ẹ ní pé èèyàn o. Ẹ máa bá ń wà ẹ mọ̀ pé bọ́rọ̀ wa ṣe rí ní tọlọ́sàn ìdè. Ẹ máa bá ń wojú títì dáadáa o. Ẹ ṣeun mo dúpẹ́ o. Àwàyè lẹ́mọ̀ wa o. Ọkọ̀ ìdá. Ọkọ̀ ìdá. Mami. Àfin ni bí bàbá rẹ bá rẹ lẹ́yìn ó lè dákú. Ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣé o mo dúpẹ́ o oúnjẹ wà nílé. Oúnjẹ wà nílé. Mastication yẹn gangan ni the most cogent cognizance nísìn. No, mami. Ká mú nǹkan sẹ́nu gangan ni. Mo ti rò máa ṣe bẹ́ẹ̀ mo ń jàmọ̀lá. Dada, mo máa ń jẹ àmàlà, mo máa ń jẹ. But before that, palm wine ta sọ yẹn kọ. Ó wà bẹ́ẹ̀. Ọmọ ìjà, àbíkọ́. Yes, ó wà natural now. Dido, you are very, very mysterious. Inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde o. Ẹni tá rò pé kò lè pàgọ́, ó ṣe bẹ́ẹ̀ ó kọ́lé alárinrin. Nobody knows tomorrow. Nobody knows tomorrow. Oòrùn tó rọ̀ nílà oòrùn ló rọ̀ níwọ̀ oòrùn. So
Ilé Balẹ̀ rẹ? Yes, yes. This is our destination. This is the destination we're coming to. Hello? Hello? Tanio? Peace be to the occupants of this abode. Tanio? Ecumenical greetings to the dwellers of this abode. Tanio? It is I. Afini, ṣé ṣe pé wọ́n fẹ́ yọ? Ouch! Ṣé ẹgbẹ́ ouch kan? Benin ni, ṣé ẹgbẹ́ wọ́n fẹ́ dá fún ọ? O tún wá bí? Wọ́n fi òdì ìrùkẹ̀rẹ̀, wọ́n ṣẹ́gbẹ̀ fún ọ, tó ń rìn lọ́tọ̀ wọ́n gbọ́dọ̀ dànù. Orí rẹ̀ burú ni. Ẹ má bínú sà. Ẹjọ́ ta lẹ́yìn. Orúkọ mi ni Dr. Badigeshi. Ẹjọ́ kí ni ẹ ṣe kàn mí? Láti State Hospital ní ìlú Èkó sà. Ẹ ṣé sà. Afini ló wá sí hospital ti tiwa. Ó wá jí owó, ó jà ìlólè. Ó lè ní o. Ó lè ní o. Rárá sà, kò já wa lólè. Ó wá ran ilé ìwòsàn wa lọ́wọ́ ni sà. Ẹ ṣe sùúrù kẹ́ gbọ́ nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín sà. Mo dèjì. Mo bá tẹ́tẹ́ kan lọ́gbà. Mo bá fẹ́tẹ́ wá lọ́gbà. Kérésìmesì fẹ́ dé. It's all fun and games till the tables turn. You no get body, no put body, oh no no. The sky could vanish and hell would fall. Oh my brother, I go red. Biku ile o baniyo, tode ole muni. I too sabi badi badi, oh no she Jesse. Ikuti ojú gba ẹni o, òwe ló ń pa fún ni o. Ẹ ṣe sùúrù sà, ẹ má bínú. Afini ló wá sí ilé ìwòsàn wa ní ìlú Èkó sà. Kò wá jà wá lólè o. Ó wá ran hospital wa lọ́wọ́ gidi ni. Ẹ jọ̀ọ́ kí ni gbogbo ohun tẹ́ ẹ̀ sọ ẹ ṣe kàn mí? Ẹ kàn sọ fún mi, kí ló ṣe kàn mí? Ẹ pẹ̀lẹ́, ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù, ẹ máa bá mi lọ sà. Ó wá gbé owó gidi fún ilé ìwòsàn wa láti ran gbogbo àwọn tí wọ́n ń ṣàìsàn níbẹ̀ tí àwọn ẹbí àti ará wọn tí wọn ò ní owó láti tọ́jú. Bẹ́ẹ̀ ni Afini, nígbà tá a wá ṣe ìwádìí ibi tí Afini ti rí owó, a wá rí i pé ó win ìdíje ọlọ́pọlọ ńlá tí gómìnà ìlú Èkó tí wọ́n dá sílẹ̀, tí ó dẹ̀ jáwọn náà gbé igbá orókè níbẹ̀ tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn, owó tabua àti mọ́tò bọ̀gìnì tí ó wà lọ́kàn. Afini, bẹ́ẹ̀ ni. ọmọ ìlú yìí ni. Bẹ́ẹ̀ ni. Ọmọ dáadáa ni. Nǹkan tó wá mú mi wá sínú ìlú yìí ni sà, wọ́n sọ̀rọ̀ ọmọ kan nílùú ìlú yìí, wọ́n ná ọmọ yín ni. Àbọ̀mọ yín kọ́ ni Adéwùnmí? Ọmọ Baálẹ̀ ni. Ọmọ Baálẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Wọ́n sọ̀rọ̀ yín fún gómìnà. Ó bá gómìnà sọ̀rọ̀ pé ọmọ yẹn nídìí ìwòsàn tó péye. Gómìnà dẹ̀ ti ṣèlérí, wọ́n ti order wa ní hospital wa pé ká treat ọmọ yẹn ní ọ̀fẹ́, ká má gbà nǹkankan lọ́wọ́ ẹ̀. Lọ́fẹ̀ẹ́? Bẹ́ẹ̀ ni sà. Afini lórí sì ṣe kò fẹ́. Bẹ́ẹ̀ ni. Kò ní bàjẹ́ fún ọ. Nígbà tí a wá fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pẹ̀lú Afini, a wá mọ̀ pé kidney problem ni ọmọ yín ní, tí a dẹ̀ ní láti transplant ní kíákíá. Ìdí tí àwa fi wá síbí nìyẹn. Tí ẹ bá ní mind, tẹ́ bá lè gbé ọmọ yín fún wa, ká máa gbé lọ sí Èkó láti lọ fún ní ìwòsàn tó péye. Ọmọdé yìí wọ́n sọ fún mi, ọmọ dáadáa ni, ọmọdé bí mi tẹ́lẹ̀, ṣùgbọ́n ìtòsí ojú kékeré báyìí náà ojú ò ní tí ọ. Dókítà Badigeshi. Badigeshi, tó bá ti yá eégún, ó ti yọ rẹ. Ó ti yá. Ó ti yá. Àdùnní o. Yọ ọmọ kàyà lónìí, ó bàjẹ́. Gbàwọ́ tajà rẹ̀. Ó ń dà. Ṣé wọ́n bàbá. Baálẹ̀, ẹ máa jẹ́ ká ṣe kíní yẹn ní kíákíá torí bó ṣe jẹ́ kó yí àwa, àìsàn yẹn ti wọ lára gidi gan. Ó ti yá. Bẹ́ẹ̀ ni. Ìbànújẹ́ kan so tí mo ní láyé nu. Tó bá lè kú ọ̀nbẹ, ẹ̀yin ní mọ̀ sìn. Ẹ̀yin ní àmọ̀ sìn. Ọlọ́run la mọ̀. Ẹ wo mi, àwọn Baálẹ̀, ìrọ̀rùn ti dé. Sórí Afini, ó ti lọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ìjọba lẹ́kọ̀ọ́. Wọ́n ní kó gbé wá kó sì tọ́jú rẹ̀ lọ́fẹ̀ẹ́.
ẹ wà tẹ̀lé wọn báyìí àtẹ̀mí àtiwọ́ àtàdùnní àtọ̀túnwòye àkóra wa ló èkó. Oh, no. It is totally unnecessary for you to embark on this journey and sojourn with us. Bó o kó gìbò mi ò jẹ̀ bínú mọ́. Ó ti bínú ni o. Baba, ntí mo sọ kọ́ yẹn, what I'm saying is extremely and exquisitely simple. Mo ní nǹkan tí mo sọ simple, ó easy. Tí mo sọ ni pé kò pọn dandan kẹ́ tẹ̀lé wa lọ sí Èkó, you know, tí òun bá ti tẹ̀lé wa then ọ̀tún tẹ̀sán yẹn. I'm about to tell you what, we'll be fine, you know. Amini! Ojú ò lè tí ọ. Ọmọ dáadáa ni yóò joyè láìpẹ́ yìí. Yóò joyè. Dókítà, ẹsẹ̀ gbogbo ọ̀rọ̀ house ṣe mọ́ ọ̀nà abẹ́yìn. Ọ̀tún oyè, ọ̀tún ìlú. Ẹ̀gbálẹ̀ ọ̀yá, ẹ̀gbálẹ̀ ọ̀tún. Ẹ̀gbọ́kọ̀ ẹ̀gbálẹ̀ ọ̀tún. Ọ̀yá. Adùnní, kẹ́ ọ padà wà fún mi létí bá ṣe jẹ́ o. Ó wà ṣe o. Rọra o, àfin ni pé wọ́pọ̀ bí èyí ẹ̀, wọ́n sọ bí òkè díẹ̀, àfin ni pé wọ́n sì bí òkè díẹ̀. Kábíyèsí Olódùmarè, ẹ̀dá ò mà láròkun láyé, ẹni àròpé kò lè pàgọ́, ló wá ṣe bí erébìrì ló ń kọ́lé alárinrin, òkúta tèmi ọ̀mọ̀lé tí mo kọ̀ sílẹ̀, olówó adigun lé àfin ni mo wá ń tẹ̀ báyìí tí mo ń bọ̀ lọ́wọ́. Kábíyèsí Ọlọ́run ọba bàbá kú ṣe ojú òní tí a ó ẹ̀rọ alọ́dà ó ẹjẹ́ ó. Oòrùn tó rọ̀ nílà oòrùn ló rọ̀ níwọ̀ oòrùn. Ẹni tó dọ́lọ́wọ́ náà ló dá tálíkà. Òjò tó rọ̀ sẹ́wúrọ̀ ló rọ̀ sí rẹ̀kẹ́ ọ́. Bíbí òjò bí ó bá ṣe bẹ̀rù làbọ́mọ́. Má tánú o, tó bá tánú ewu ni, ẹni àtánú lè jẹ́ àtọ́nà ẹni. Báàbí ti dé, àbíkú. Ewu ni, ẹni àtánú lè jẹ́ àtọ́nà ẹni. Ẹni tó dárí sí olúwo ló dárí sí onígbàjá. Inú ìkòkò dúdú ẹ̀kọ́ fún mi ti jáde. Dáadáa mo bá yín. Dáadáa ní báyìí. Dáadáa ní àbọ̀ mi jọ́bọ̀. Oríire. Kò lè wà. Ojú rẹ̀ rè. Èbó mi rè. Àlàkẹ́ ọ̀gọ̀, aya mi ara rí lọ́ọ̀dẹ̀ mi. Ọkọ mi. Inú mi dùn láti rí ọ. Ojú rẹ̀ rè. Ọlọ́run ṣeun. Elédùà ṣeun. Ọlọ́run ṣeun. Ọ̀kùnkùn pẹ́ fún mi. Àṣẹ. Ọ dúró ṣèyá àwọn ọmọ rẹ. Àṣẹ. Ọ tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń jẹ wọ́n mọ́. Àṣẹ o. Èbó mi. Orí mi, mo ṣe bá ó. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Abẹ́gbọ́. Àfijú àfinifín. Ọ̀dà ẹ̀jẹ̀ ẹ ti ẹ̀ wojú mi ná. Àbí? Mo wá. Kò burú. Ṣé rí bí wọ́n bá gẹ sínú mi, ó dá lójú pé kò lè kọsẹ̀. Bẹ́ẹ̀ni, àti inú tèmi náà. Èmi ní túnú rẹ̀ dùn jù ní wákàtí ọ̀wọ̀ yìí. Tí wàá tọ́pẹ́ ó jọpẹ́ lọ. Bẹ́ẹ̀ni. Àbáwá náà kọ́ rè. Àwa ni. Àbáwá náà kọ́ rè. Àwa ni. Àwa tọ́lọ́ lè pàgọ́. Kí la wá ṣe? Àti kọ́lé alárinrin. Yóò dà fún yín. Àṣẹ. Ẹyẹ mọ́, ẹ dàgbà o. Àṣẹ. Ẹ ṣeun tágbà ń ṣe. Àṣẹ o. Àṣẹ. Ẹ dàgbà, ẹ darúgbó, ẹ fọwọ́ pé wú, ẹ fèrègì jóbì. Àṣẹ o. Ó dà àmọ́ ọ̀rọ̀ sí tìrè. Mo fẹ́ gbọ́ kẹ́ ẹ ya lò. Ẹ wẹ̀ gbọ́n yín. Àfínì. Ẹ fi ṣàwòkọ́ṣe. Ẹ má wàá jẹ́ kí àwọn aláìmọ̀kan kan kí wọ́n máa wò yín bíi pé ẹ̀ ń ṣèyàn. A ti gbọ́ wípé àwọ̀ wa sí àmọ́ ṣe wá rẹ̀yìn àkàndá elédùà ní. Ṣé rí ohun táwa bá yín
màmá yín tí ò dúró ẹ ṣe jù bẹ́ẹ̀ lọ. àṣẹ. káà ṣe láyé àmọ́ ẹ wá fi ẹ̀gbọ́n yín ṣàwòkọ́ṣe ṣé bí àfin rèé. bẹ́ẹ̀ bá tiẹ̀ ń gbọ́ gẹ̀ẹ́sì tó ń tẹnu rẹ̀ bọ́ ọba àléèbó ò fọ gẹ̀ẹ́sì tó ń. sáwà ní ọlọ́run ò ṣeré ni. ọlọ́run kúkú ṣe dáadáa ọlọ́run ṣe dáadáa o. ẹ máa gbọ́ bó tiẹ̀ lè jẹ́ pé àmọ̀túnmọ̀ gbogbo ohun tí ń wí àmọ́ ó gbọ́ gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ ọgbọ́gbọ́. ẹ wo ibi tí àfínní sì wá dé. ó kọ́ láràn wá àbí ó kọ́ láràn wá? ó ti kọ́ láràn wá ó kọ́ láràn délé wa. àwárè wọ́n ti rí wa dáadáa. ẹ wá gbọ́ ẹ̀yin wa dáadáa. ẹ má wàá jẹ́ kí àwọn aláìmọ̀kan kí wọ́n jẹ́ ẹ máa rò bíi pé ẹ̀ ń ṣèyàn bíi tiwọn. ẹ wo ìbí kan yàtọ̀ sí kan ìkan náà gbogbo wa òun ti fẹ́ kọ yín nìyẹn ọlọ́run ló ṣẹ̀dá yín bẹ́ẹ̀ sì ríre ẹnìkan ò lè yí padà ìyẹn ò ní wípé ẹ ní ṣoríire ìyẹn ò ní wípé ẹ ní dẹ ọlọ́lá ìyẹn ò wípé ẹ ní di gómìnà ẹ ní di àwọn aláṣẹ ìlú ẹ jù bẹ́ẹ̀ lọ. dadi mo tiẹ̀ sọ pé wọ́n máa ti lè comprehend gbogbo advisory elocutions tẹ̀tí fún ẹ. àfà mo mí pé gbogbo ìmọ̀ràn tẹ fún ẹ mo sọ kò ti yé wọn. ẹyin mọ̀ràn. ṣé wàá mọ̀ nǹkan tó kù nítorí mi fi sọ yẹn ni pé ká lè proceed indoors for delicious mastication. Delicious mastication ká wọnú lé ká lọ wá oúnjẹ aládùn jẹ. mo ti gbọ́ jẹ iyán mogunlẹ̀ iyán. sílẹ̀tì kọ́ àwọn ní ìwọ gbà. ọ̀ní ṣubú dànù ọ̀dàgbà. irọ́ àwọn ní méjì fọ́. wọ́n á kú fẹ́ ọwọ́ pé wọ́n á fẹ́ kí wọ́n á ṣe àwọn alálẹ̀ ni ọlá rẹ̀ lára wọn. ọmọ mi àpòjọ. ọ̀dà ọ̀ya ọ̀rọ̀ wa já sọpẹ́ náà. já sọpẹ́ bàbá ẹ wọlé ẹ lọ fún oúnjẹ jáde ẹ lọ fún oúnjẹ jáde ẹ wọlé. àlàtẹ̀ ẹ̀yà àlàkẹ́ yẹ́sọ̀ yìí àlàkẹ́ ìbí òjò bí ó bá ṣe bẹ̀rù làbọ́mọ̀ máa tánú tó bá tánú ewu ni ẹni àtánú lè jẹ́ àtọ́nà ẹni máa tánú tó bá tánú ewu ni ẹni àtánú lè jẹ́ àtọ́nà ẹni. ẹni tó dárí sí onírú ló dárí sí onígbàǹjà o. inú ìkọ̀kọ̀ dúdú lẹ̀kọ́ funfun tí ọ̀rẹ́ wa rèé o. àfin tó ń pè láfin ní ọ̀kàrẹ̀ ọkọ mi ṣé dáadáa ni ọ̀kún ọ̀rí báyìí. Mama, ẹ ṣeun mo dúpẹ́. ṣé dáadáa ni. A dúpẹ́ ma. I hope I met you well. Mo ní pé ṣe dáadáa lẹ wà. dáadáa mo wà. Ṣé rí mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín nítorí àwọn ọ̀rọ̀ ìṣítí àwọn ọ̀rọ̀ dáadáa tẹ máa ń bá mi sọ gbogbo ẹ̀ ló ti wá sí ìmúṣẹ bí ẹni pé prophet ní bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ ẹ ṣeun ma. kí ni ètò wọn yẹn. Bí wòlíì. Mọ̀ pé ayé lẹ bá wa àwọn ó sì mọ sòótọ́ ọ̀rọ̀ ó mọ̀ pé gbọ́ àwọn olórọ̀ tí mo bọ́ sọ ṣé o rí pé ní ìsìn Jésù ni ọ́ ó dà nọ́bì ní ọ́ pàápàá òkúta táwọn ọ̀mọ̀lé kọ̀ lẹ̀. ó di pàtàkì igunlé. bẹ́ẹ̀ni ṣé o rí pé àwọn èèyàn ti ń pàtàkì rẹ báyìí àwọn èèyàn ti ń rí ẹ wọ́n ti ń yọ̀ mọ́ wọ́n ti dípẹ́ ẹni rẹ ẹni dáadáa ló dé yìí ọ̀kàrẹ̀ ọkọ mi. Mo rí pé ìdí ọjà lẹ́wà. bẹ́ẹ̀ni màá tún padà wá o ṣùgbọ́n okay, let me do something. Okay, mami, ẹ kàn
ẹ̀kan mo lè lè rà ní. ẹ ń jọ ọmọ ní ẹ ṣe ọmọ ẹ kárí ọkọ ma. pàdé mi my guy ìwọ lọ́ọ̀ fi mọ ẹ̀mú. ó dá o. ẹ ṣe ọmọ dúpẹ́. ó mọ̀ pé àwo ọ̀tọ̀ ọmọ ọ̀gbẹ̀rì ọ̀tọ̀ ó ní bí ó ti ṣe ṣe á. ó dé o àbí. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa àbí ní ṣe nǹkan ẹni tí yóò dùn mọ́ ló sán rí mọ́lẹ̀ àbí ní ṣe nǹkan àbí ní ẹ̀rí bí àbí ní ṣe nǹkan ẹni tí yóò dùn mọ́ kó sán rí mọ́lẹ̀ àbí ní ṣe nǹkan. ǹjẹ́ kí ijó mọ́nà tẹ bẹ̀rẹ̀ sí jó nísìn ṣé ẹ rí i pé ẹ̀yin àfẹ́ni ọjọ́ ẹjọ́ àwa. mo fún ọjọ́ ẹjọ́ yìí kò yá dájú dìbò dé ẹ̀. ọjọ́ ẹjọ́ wa. ó mọ̀ pé ọ̀nì kó máa ń pé akóṣìbèrè kó máa pè sá akóṣìbèrè kó máa pè sá akóṣìbèrè kó máa pè sá ó mọ̀ pé ọ̀nì kó máa ń dé bí mo dé yìí. lọ́nà wo náà fi gbọ́ yá ọ ti jẹ́jú yín. ó mọ̀ pé òun ṣe sí iṣẹ́ kó ń mú. ibo ti jẹ́jú yín. ẹsẹ̀ ń jáde lẹ́yìn ọ̀lọ́pọ̀lọpọ̀ ní lákàyè ṣé ẹ rí i pé ọ̀fun yín lówó ṣé ọ̀fun wa sọ fún wa lówó. ṣé kò fún yín lówó. ẹ rí i pé òfun wa ya wa. ó mọ̀ pé ṣòun náà ro ó mọ̀ pé ó ti rẹ̀ ń lò náà lára mi. eléyìí lẹ o eléyìí àrùn ọpọlọ ń de eléyìí láàmú. mo rò pé ó náwó sí i. ọ̀nàwó sí à a tún fẹ́ sílẹ̀kùn kọ sí ẹ fẹ́ fọ ẹ. kí sa akóṣìbèrò sa akóṣìbèrò sa. ìwọ ni o kí n lọ rí. sọmọ kó tiẹ̀ bá mi báyìí. friend tá a ti jọ ń bọ̀ tipẹ́tipẹ́ láti kékeré báyìí tá a ti jọ ń bọ̀ tí èmi àti ẹ̀ tá a jọ wọnú ara wa tí o ti dé sàárín wa báyìí òun ló ti di pé. ọ ní làákàyè ni ọ ní làákàyè ni bọ́ bá ní làákàyè tọpọlọ rẹ bá pé tó bá ṣe pé olórí tó pé gan sórí ṣé wò rí wípé ẹ̀yin àfin ọ pẹ̀lú bó ti lọ lù yìí ìwọ gẹ́gẹ́ lọ síwájú. ìwọ kọ́ lọ lè balẹ̀ pé ó là kó ẹran ìwọ kọ́ la fi fẹjọ́ rẹ̀ sùn lé balẹ̀ ṣé kí ẹ̀kú ìbàlọ́ lè balẹ̀ tó máa rí mi àti rẹ kọ̀ tó máa rí mi àti rẹ kọ̀. kí ni ṣé gbogbo yín wáyé nígbà ìmọ̀. ìgbà ìmọ̀ bẹ́ẹ̀ ni ìgbà ìmọ̀ ìmọ̀ oró fi tirẹ̀ kó bá mi lẹ́sẹ̀. oró níbi yàrá kò sí dáa. má wà lé wa mọ́ òun. ìwọ gan fúnra rẹ mọ́kì mi mọ́ 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 ìyáwá ẹmu tó mu èmi kọ́ ní sanwó rẹ o. èmi àlọ́dọ̀ èmi àmọ́tún mi máa lọ. èmi kọ́ ní sanwó ẹmu tó mu o. mo tún kí baálẹ̀ àti gbogbo àwọn olóyè pẹ̀lú gbogbo àwọn ará ìlú lẹ́ẹ̀kan sí lágbára Ọlọ́run nǹkan rẹ̀ náà la máa bára wa ṣe. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ṣe rí ìyàtọ̀ tó wà lára àfín àti àwa tí àwọ̀ wa dúdú kò ṣe nǹkan tó pọ̀ ṣe rí nǹkan kan wà tá a máa ń pè ní melanin ṣe rí melanin yẹn tí ò bá ti sí lára tàbí tí kò bá tó ìyẹn ló máa ń jẹ́ kíyàn bí àfín. ẹ dákun dókítà ẹ̀yin kí ló ń pè ní melanin. ẹ ṣe olóyè ìbéèrè tó dáa òun lè yẹn béèrè yẹn ṣe rí melanin ó ní nǹkan tó máa ń jẹ́ kí àwọ̀ ara wa kó dúdú kí irun orí wa kó dúdú kí ẹ̀yìn ojú wa kó dúdú kódà ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ náà láàrin ẹranko náà kò ṣàárín èèyàn nìkan. Excuse me, my doctor. Can I just chip in something? No problem. Wo bí àfin ni torí Ọlọ́run wọ́n tún sọ tí ò yẹ kó sọ bí dókítà tá a pè wá rè tó ń dá wa lẹ́kọ̀ọ́ kí ni tiẹ̀ ṣe dókítà ni wọ́n. Yes, balẹ̀ ṣẹ́sẹ̀rí èmi gangan ní àfin so a situation yẹn mo ní láti ṣe ìwádìí research àti lórí gbogbo nǹkan tó surround ẹ̀ tó yí ká kí n lè gbé a very good and healthy life yes so n tó jẹ́ kí n mọ̀ nìyẹn now ṣáàrí wọ́n sọ̀rọ̀ melanin lẹ́ẹ̀kan ẹ̀ òun ni ó máa ń fà á tí àwọ̀ tó fi máa ń dúdú fún ẹ̀yin tí àwọ̀ yín dúdú yẹn now n tó ṣẹlẹ̀ rèé ẹ wò tí ẹ bá wo àwọ̀ ara wa ìpele ni right àwọn ìpele tó dẹ̀ wà ní abẹ́ wọ́n jẹ́ àwọn ìpele tó rọ̀ tí jàǹbá lè dé bá kíákíá òun la ṣe fi ìpele tó gbẹ̀yìn yẹn sí lórí ìpele yẹn ni ó ń fà á tí àwọ̀ fi ń dúdú òun ló dẹ̀ máa ń ṣe ìdáàbòbò fún àwọn ewu tàbí ìjàmbá tó bá fẹ́ wá sí àwọ̀ ara ẹ jẹ́ kí n fún yín ní example kan tí èèyàn bá travel èèyàn tí àwọ̀ ẹ̀ dúdú tó bá travel lọ sí àwọn ibi tí ó gbóná tàbí tí òòrùn pọ̀ sí ẹ máa rí pé tí irú ẹni yẹn bá padà dé a máa ń sábà sọ pé ẹni yẹn dúdú sí i yes now nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé bí òòrùn yẹn ṣe gbóná
lọ́hùn yẹn ó fẹ́ máa burn kó máa jẹ́ kí àwọ̀ ara kí oríṣiríṣi nǹkan máa ṣe so nǹkan tó ṣẹlẹ̀ ni pé melanin yẹn wá ń jáde ó jáde sí lọ́pọ̀ láti ṣe ìdáàbòbò fún àwọ̀ ara fẹ́ni yẹn ó dẹ̀ jáde báramu ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àfín ní ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà kì í ṣe wípé kò sí rárá kò tó ní ṣùgbọ́n tí àfín bá lọ sí irú ibẹ̀ yẹn ẹ máa rí pé mo sọ lẹ́ẹ̀kan wípé ní ara àwọn àfín pàápàá jùlọ àwọn tó wà ní ilẹ̀ aláwọ̀ dúdú yìí kì í ṣe pé kò sí rárá kò tó ní so tí àfín náà bá lọ sí àwọn ibi tí ó gbóná tí òòrùn wà káàkiri yẹn melanin yẹn náà máa ń gbìyànjú láti jáde láti dáàbò bo àwọ̀ ara àfín yẹn ó lè ṣe máa ń rí ṣùgbọ́n àìtó ẹ̀ lẹ́ẹ̀rí tó ṣe máa ń jáde ní tó káàkiri so báyìí wá ṣe wá ní o tí a bá bí ọmọ tó jẹ́ àfín a lè manage ẹ̀ tá a bá bí ọmọ tó jẹ́ àfín ní ọdún 10 àkọ́kọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti mú irú ọmọ bẹ́ẹ̀ ká má jẹ́ kó wọ́ọ̀rùn ẹ rí i pé ọmọ kékeré àwọ̀ ẹ̀ ó máa ṣe mùdùnmùdùn very soft like that kò ní tí lè gba nǹkan tí nǹkan bá ti gún á ti tètè ya and all that so tá a bá ti ṣe àwọ̀ yẹn lọ́jọ́ tá a jẹ́ kó forí wọ́ọ̀rùn fún ọdún 10 àkọ́kọ́ nínú ìgbésí ayé ọmọ náà lẹ́yìn yẹn tọmọ yẹn bá jáde á ti build nǹkan tí wọ́n ń pè ní resistance á ti lágbára láti kojú gbogbo nǹkan tí ó fẹ́ dé bá kì í ṣe pé ká máa gbèrú ọmọ wọn kọ́mọ náà wọn á máa forí wọ́ọ̀rùn o ṣùgbọ́n ìjàmbá tí òòrùn máa ṣe sí ara ẹ̀ á jẹ́ ìwọ̀nba kò ní pọ̀ tó bí ìbá ṣe rí tí àwọ̀ ẹ̀ bá ti bàjẹ́ lọ and then ó tún ní kinní kan tí wọ́n máa ń sọ wá ní àfín òríran ọ̀sán bẹ́ẹ̀ máa ń sọ balloon tàfín or something like that well mo fẹ́ sọ fún yín pé ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé àìlera ojú méjì ni ó sábà máa ń ṣẹlẹ̀ ní sí àwọn àfín ó ní ìkan tí wọ́n ń pè ní myopia mo mean short-sightedness ẹ má bínú kò kí ń rí nǹkan tó bá jìnnà àrùn kìíní nìyẹn tí ìyẹn dẹ̀ máa ń ṣe àwọn èèyàn tí wọ́n ní àwọ̀ dúdú náà ó máa ń wà lẹ́ẹ̀kọ̀ọ̀kan lára àwọn èèyàn kan then ó tún wá ní àìlera ojú míì tí àfín máa ń ní dáadáa astigmatism okay all right ẹ ń ṣàlàyé ẹ̀ báyìí astigmatism ẹ rí pé tẹ́ bá ń wo nǹkan ẹ máa wo òró àti ìbú nǹkan yẹn tẹ́ bá ń wo nǹkan ṣùgbọ́n àìlera ojú tó ń pè ní astigmatism yìí ní àìlè wo nǹkan ní òró àti ìbú lẹ́ẹ̀kan náà so tí àfín bá ń wo nǹkan yídà kó máa wò ní òró tàbí kó máa wò ní ìbú and kíní yìí máa ń lágbára sí i níbi tí ìmọ́lẹ̀ tó pọ̀ bá wà gẹ́gẹ́ bí oòrùn òun ló jẹ́ kí ó máa ń fẹ́ jẹ́ pé àfín máa ń fọwọ́ bojú máa dín ojú máa pa ojú dé tí ó bá wà níbi tí ìmọ́lẹ̀ bá wà bí oòrùn mo dẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé ẹ jẹ́ ń fi eléyìí kún wípé ṣe rí àìlera ojú tí mo pè ní myopia yìí àti astigmatism ó máa ń wà láàárín àwọn èèyàn tí àwọ̀ wọn dúdú náà o ṣùgbọ́n kò kí ń ìyàtọ̀ ni pé kò kí ń wá papọ̀ ara àfín nìkan ni àìlera ojú méjèèjì lẹ́tì lè rí olófìfà èyí tí a fi máa ń wò tá a fi máa ń ṣe yẹn so bó ṣe rí nìyẹn sá. ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ̀gbẹ́ni Afin kódà pẹ̀lú gbogbo àlàyé tí ọ̀gbẹ́ni Afin ti ṣe ló yẹ kí n ní pé everybody dìde kan máa lọ ṣùgbọ́n ó kù àwọn kan díẹ̀ tèmi kan máa fi kún lọ́tún àti ní òsì ṣe rí kíní yẹn ó máa ń jẹ́ bí àjogúnbáǹgbà mi ó wà hereditary tí àwọn bàbá wa kan bá ti ní àfín possibility wà kó jẹ́ pé èèyàn tún lè bí yàtọ̀ sí yẹn àfín náà ó lè bí àfín any day anytime ó dẹ̀ lè má bí àfín rárá kò ṣe pé dandan ó gbọ́dọ̀ bí àfín tó ló ti jẹ́ àfín tí èèyàn dúdú méjì bá fẹ́ra wọn wọ́n lè bí àfín tí àfín àti àfín tó bá fẹ́ra wọn wọ́n lè má bí àfín rárá wọ́n dẹ̀ lè bí
àfin kò pọn dandan wọ́n wá sọ nǹkan lẹ́ẹ̀kan pé tó bá ti dé inú òrùn yẹn máa affect bó ṣe máa ń ríran òótọ́ ọ̀rọ̀ ni yàtọ̀ sí yẹn kò sí nǹkan kan tó tún yàtọ̀ mọ́ wọ́n ń kàwé wọ́n lọ́pọlọ wọ́n ga wọ́n kò sí nǹkan tí wọ́n ń ṣe wọ́n ń kọ́ṣẹ́ wọ́n ń kọ́yàn wọ́n ń ṣeré ìdárayá kò sí iṣẹ́ náà tó wà lórí ilẹ̀ ayé yìí tí ẹ máa sọ pé àfin ò gbọ́dọ̀ ṣe kò sí sókè la wá ń sọ kí wàá jẹ́ kó yé yín dáadáa tó bá jẹ́ yàtọ̀ wà ń bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ baálẹ̀ ní kidney problem tá à ń wá bá ṣe fẹ́ transplant fún Mr. Afini ni wọ́n fún wa nìkan nínú kidney wọn tá a dẹ̀ transplant fún àwọn àwọn rèé lè ní tó jẹ́ living witness. Yes, when you said it lẹ́ẹ̀kan ẹ̀ mo fẹ́ sọ pé someone like me yes. I'm a living example. Yes. èmi ní àpẹẹrẹ àwọn nǹkan tí wọ́n sọ yẹn ẹ mọ̀ náà Amusan adúlé. So ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tí a bá délé nìyẹn tó bá dẹ̀ tún di bóyá ìrọ̀lẹ́ àbí ọ̀la èyí tó bá tún kù àtún máa fi dára wa lẹ́kọ̀ọ́. ọ̀dà mo kí gbogbo ẹ̀yin ará mi àti baálẹ̀ ẹ ṣé ní báyìí o omi tuntun turu ẹja tuntun ti ready láti swim nínú current yẹn mo mean pé ẹja tuntun ti fẹ́ wọnú ẹ̀ ń sẹ̀ in fact ó ti wọnú ẹ̀ ní already because báyìí mo ti ṣetán láti tẹ̀síwájú nínú ìgbésí ayé láti kọ́ ìmọ̀ kú ìmọ̀ láti lọ kẹ́kọ̀ọ́ sí ìjọba orílẹ̀-èdè yìí dẹ̀ ti ṣe tán láti fún mi ní scholarship full scholarship ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ ìjọba ti fún mi ní ẹ̀kọ́ ọ̀fẹ́ láti lọ study ní ìlú òyìnbó mo dẹ̀ fẹ́ study political science ẹ mọ̀ political science ní ẹ̀kọ́ nípa ìṣèlú nítorí pé tí mo bá ti lọ tí mo ti padà dé ó wù mí láti lọ ṣe aṣojú ẹ̀yin ará mi àti àwọn ẹlòmíì náà tí wọ́n jọ wà ní agbègbè wa ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà kí a lè máa mú gbogbo ire àti nǹkan amáyédẹrùn wọ inú ìlú yìí wá. Muso. Dókítà bò kí ẹ ojú òní tí ọ oríire ò ní dàrú oríire ò ní gbóná bíi tolóògùn òru mo kí ẹ̀yin ìlú orí yín ò ní burú o nǹkan ayọ̀ wa yọ tẹ̀ wá lọ́wọ́ nígbà tọ́rọ̀ wa dùn Ọlọ́run ní jó tán gbogbo èròǹgbà ọkàn yọ bàtọ́ lọ mu tó o bá ti wá lọ tó o bá dé Ọlọ́run jẹ́ kó ṣe é ṣe ẹ̀yin òbí Afini mo mọ̀ kí yín o bàbá Afini ìyá Afini ẹ̀yin àbúrò Afini ojú òní tì ẹ rí gbọ́dọ̀ báyìí bàbá ń ṣe báyìí àdùn bàbá ṣe báyìí àdùn bàbá ṣe báyìí àdùn bàbá ṣe báyìí ẹ ṣé o dókítà kí ọ. bá mi àwọn èmi náà tẹ bá lè fún mi láàyè kí n tẹ̀lé Afiniwé ìlú òyìnbó. ọmọ náà fẹ́ bá mi nínú ìlú èbó. èyí tó ṣe kókó ni wípé Afini yes baálẹ̀ ọmọ ìlú fẹ́ tẹ̀lé olóòlù ìbò. yes baálẹ̀. bá a bá ní ọmọ tẹ̀lé ọ lọ kí la fẹ́ gbà ń bẹ̀. nígbà yẹn pé àtìrọ́mù gángan lónìí kò sẹ̀yìn kan náà tiẹ̀ ọlá pé ayọ̀ kankan lára tiẹ̀ ìlọ sì fi wà láyé báyìí lónìí Ọlọ́run jẹ̀kẹ́ sọ̀rọ̀ ayé dalẹ̀ tó bá fẹ́ lọ ìlú èbó mo fọwọ́ sí. owó tó mú lọ owó gidi ń bẹ ilẹ̀ tààtà tá a fi rówó ọbẹ̀ Afini o ń tún wá fi owó díẹ̀ wọ́n tún fi sí wọ́n lápò tẹ́ fi tọ́jú ara yín látara Ọlọ́run Afini ó jèrè ara ẹ̀ àwọn òbí ẹ̀ ó jèrè ẹ̀ àwa náà ó jèrè ẹ̀ ó tún jèrè ara ẹ̀ bá ń tọ́jú ọmọ mi o bá ń tọ́jú ọmọ mi o ẹ̀yin ìlú tí náà dé o nígbà tọ́rọ̀ yín dùn kò ní í tán o ìlú yóò ní í bàjẹ́ o ìlú yóò ní í túmọ̀ lórí o bàbá ń ṣe báyìí àdùn 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 ẹni tó tọ́lọ́ wá ló dé tàbí àdùn bàbá ń ṣe báyìí àdùn bàbá ń ṣe báyìí àdùn bàbá ń ṣe báyìí àdùn.
darí sí onírú ló darí sí onígbàǹjà o. Inú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde o. Ẹni tá rò pé kò lè pàgọ́ ó ṣe bẹ́ẹ̀ ó kọ́lé alárinrin. Nobody knows tomorrow. Nobody knows tomorrow. Oòrùn tó rọ̀ nílà oòrùn ló rọ̀ níwọ̀ oòrùn. Ẹni tó dọ́lọ́wọ́ náà ló dá tálíkà. Òjò tó rọ̀ sẹ́wúrọ̀ ló rọ̀ sí rẹ̀kẹ́ ọ́. Ìbí òjò bí ó bá ṣe bẹ̀rù làbọ́mọ̀. Máa tánú o, tó bá tánú ewu ni. Ẹni àtánú lè jẹ́ àtọ́nà ẹni. Máa tánú o, tó bá tánú ewu ni. Ẹni àtánú lè jẹ́ àtọ́nà ẹni. Enough of discrimination.